ṣe rí gbogbo àwọn tó ń jẹ́ olólùfẹ́ mi tó ti wà nínú Accord TV tẹ́lẹ̀ tó ti wà nínú community yìí wọ́n mọ̀ pé mo kì í disappoint wọ́n mọ̀ pé at the end of the day àwọn máa sọ pé well done guy. So nítorí ẹ̀ náà fi máa ń stay tuned, wọ́n máa ń wo fídíò mi látòkè délẹ̀ because wọ́n mọ̀ pé no àyìnra wa àgbà jẹ́bà kankan. So tí wọ́n náà bá wo thumbnail yẹn tó wo title tó wo picture arrangement pé báwo ni Sheikh ṣe wà ń bí ọba orin Túndé Pẹ́lì kí ló wá débi. So ìyẹn ló máa fún wọn náà ní hint wípé o need láti wo fídíò yìí from the first to the very end. So mo ti ṣe fídíò tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ ìjà Sheikh Sohibu Bayan àti Jaki Akórèdé ọba orin mandator one. So níbi ìgbà díẹ̀ sẹ́yìn so issue yẹn ṣẹlẹ̀ láàrin wọn tó yẹ pé ọ̀rọ̀ yẹn lọ fáà táàfáà bínú gan odidi ọdún 4 náà fi ọba orin sínú wípé tó bá jẹ́ 20 ọdún ni mo pàdé ẹ̀ máa kàn lábùkù padà pẹ̀lú nǹkan tó ṣe fún mi yìí. Ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí ẹ bá wò látòkè délẹ̀ ẹ máa rí i pé ọ̀rọ̀ ńlá ni. Tí n bá ní kí n replay fídíò yẹn ó máa take time yẹn bọ̀ máa sáré brief ẹ̀ bí ọ̀rọ̀ yẹn ṣe lọ tó fàjà tó fa ogun yẹn ó lágbára gan tó didi àgbà àǹfà táyé mọ̀ tán recognize ara àwọn tó ń gbóṣùbà fún nínú gbà lọ́wọ́lọ́wọ́ bá ṣe wà yìí òní Sheikh Sohibu Bayan tó wá fi èèyàn sínú fọ́dún 4 tó wá dá àbùkù yẹn padà fún pé èmi ló kàn lábùkù ó yá gba àbùkù tiẹ̀ padà tọ́bọ orin wá ṣe ìṣe ọmọlúàbí. At the end of the day ọba orin ò ṣẹ̀wọ̀n àwọn believe pọ̀ ọba orin ṣe àwọn èèyàn náà fẹ́ gbé wọn kọ́ lóra wọn but at the end of the day ọlọ́run padà yanjú ọ̀rọ̀ yẹn wọ́n pè wọ́n sí event gan papọ̀. So ó yẹ kí àǹfà ti tètè dé kan ṣe wá sí ọba orin wá kọrin. So àǹfà wá pẹ́ due to pé traffic Ìlọrin ló ti ṣẹlẹ̀ wọ́n pè bẹ̀ ní Royal Sekina. So by the time tó máa fi dé ọba orin ti wá wà lórí stage. So bàbá wa wọ ojú agbo wọ́n wá kí wọn. So wọ́n wá lọ sọ fún wọn pé bàbá fẹ́ sáré sọ̀rọ̀ bí ó tẹ̀ ju bí ìṣẹ́jú díẹ̀ lọ pé kán fún wọn ní chance. Táwọn yẹn bá ti lọ máa tún padà sọ́dọ̀ bàbá pé oníkẹ́ ní sùúrù. After 10 minutes wọ́n tún padà lọ sí oníkẹ́ ní sùúrù. After 10 like 3 or 4 times bẹ́yẹn bí bàbá yẹn ṣe bínú ní ẹ̀pẹ́ irú nonsense wo ni kí ló wá le tó yìí. Àwa ní King Dr. Saheed Òṣùpá sọ pé tóun bá ti lè gun orí stage ó dìgbà tóun bá ṣe odidi cassette odidi full record bóun ṣe live performance yìí kóhun tó lè drop mic. Báfa ṣe bínú lọ nìyẹn pé ìwọ àbáláàlú ẹ̀ àǹfààní mi má dẹ̀ jẹ́ kó mọ̀. Wọ́n lọ́dún àkọ́kọ́ àwọn ò pàdé ọdún kejì àwọn ò pàdé ọdún kẹta àwọn ò pàdé ó fi wá dọdún kẹrin gbàtọ́ after 4 years tó sì gbé sínú dóò náà àwọn èèyàn ti ẹ̀ padà sọ̀rọ̀ pé kí ló dé odidi àǹfà ẹ̀ wá fèèyàn sínú fódidi ọdún 4 ibẹ̀ yẹn kọ́ la fẹ́ lọ view ti kálukú àti opinions kò lè papọ̀ gẹ́gẹ́ bí individual differences. So ọjọ́ tán á múra pé bọ̀bọ́ yìí ní opportunity wọ́n throw àbùkù yẹn lu ọba orin báyìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pọ́mọlúàbí lọ́ba orin ó gbé lọ́dọ̀ àgbà ó bá gbà ṣe ó bá gbà jẹ ọ̀dọ̀ àgbà ló ti mú mi ọgbọ́n. Wàá sọ fún bàbá pé kí ni mo ṣe fún yín ìwọ tó kàn mí lérò àbùkù yìí lọ́jọ́ yẹn ṣé o rántí kó kàn mí lábùkù ni o ṣe kíní kan ni. Wọ́n lọ́ba orin bá fọlọ́run búra pé àwọn èèyàn fẹ́ dàrin wa rú ni tí n bá sọ fún yín pé wọ́n wá bá mi kọ́ṣẹ́ máa believe wọ́n sọ anything fún mi bóyá ẹrù mi ń bà wọ́n ni fúnra wọn náà make arrangement náà wá padà bá yín wípé mo ní mi dáhùn pé dandan mo gbọ́dọ̀ ṣe odidi cassette méjì ní tó lè drop mic. Wọ́n ní níbẹ̀ láàrin èrò náà ni ọba orin ti bẹ̀bẹ̀ pé I am sorry. Ṣé wá rí gbogbo story látòkè délẹ̀ bí mo ṣe rò ẹjọ́ yẹn fún yín yẹn
ibi tí mo ti fẹ́ ká mú nǹkan tó máa ṣe gbogbo ayé láǹfààní tí gbogbo ayé need, tí mo need, tẹ́yìn náà need, tọkùnrin need, tọmọdé need, tágbà need, fún betterment life wa tí gbogbo wa avoid tá à ń sá fún, tó jẹ́ pé a lè sá fún kinní yẹn, kò sọ́gbọ́n tá a fẹ́ dálé ayé wa àfi kí kinní yẹn ṣẹlẹ̀ sí wa. Ó wá ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ yìí, bóyá òun lo need báyìí sí o, bóyá nǹkan yẹn ló kàn need táyé ẹ̀ máa fi ní mínì tó máa tí ìyàtọ̀ máa bá láti bẹ̀rẹ̀ títí dópin, bọ̀ tó ti understand àbí tó ti rí bọ̀ tó ń sá fún, òun ni mo fẹ́ ká yọ lóǹsìn. So what I'm gonna do now is ẹnu pàtì yẹn mo fẹ́ kí bàbá yẹn sọ lẹ́nu ara wọn, kẹ́ wá gbọ́, kẹ́ wá continue ọ̀rọ̀ mi, màá round it up nsìn. Ẹnu pàtì yẹn tó máa jẹ́ káyé wá ní mínì tá à ń sá fún, màá play video yẹn sìn kẹ́ gbọ́ látẹnu bàbá fúnra wọn. Ó lọ fà, ayé wa máa nítumọ̀. Ó yẹ jẹ́ ká jọ gbọ́ kinní ẹ̀ látẹnu wọn. Olórin tó ní tí gbogbo èèyàn hó tẹ̀lé wọlé, èyí tó ń kíyàn, èyí tó kí. Ìjọ náà, èmi yóò sì tọ́ra yìí o. Kìí ṣe pé bí mo ṣe wà yìí ni mo wà ń gbà náà o. Kìí tí tọ́ra yìí ń gbà náà o. Tó bá wá ṣe pé bí mo ṣe wà yìí ni báwo ni ọ̀pá ti ṣe. Kìí ṣe pé mo tí tọ́ra yìí ń gbà náà. Nǹkan tí mo fẹ́ lo ẹ̀ tí gẹ̀ẹ́tẹ̀, bàbá sọ wípé ẹ mọ bọ́n ṣe tó ń sìn, ẹ underline ọ̀rọ̀ yẹn o, bọ́n ṣe tó nínú ayé ń sìn, bí bàbá yẹn ṣe tó ń pariwo ẹ̀ káàkiri gbogbo ilé ayé ń sìn lọ́wọ́lọ́wọ́. Bàbá yẹn wá sọ nínú ọ̀rọ̀ wọn pé ẹ máa wò ó, lọ́jọ́ tí kinní ìṣẹ̀lẹ̀ sí mi o, èmi náà ò tí ì tó báyìí o. Kí ni bàbá yẹn sọ yẹn? Wọ́n try láti jẹ́ ká mọ̀ pé nǹkan kan wà tó ń pè ní growth nínú life. O lè jump step. Nǹkan t'Ọlọ́run fẹ́ kó pass through o lè yà fún. Allow growth in your life. Wà á kọ́kọ́ wà níbì kan kó tó débì kan. Má jẹ́ kí ẹni tó dúró sójú kan, má jẹ́ kó sọ fún ẹ pé kí ló dé tó ń crawl. O lè imagine o ń crawl. Ọ̀nà rough, ó tough, kò easy, ó lágbára. Ó wá ń crawl pé kó sáàtì ẹ̀ máa rúnra, kó dàbí pé òun ń ṣe nǹkan kan, kó dàbí pé òun move. Ó ti yẹ ẹni tó wá ṣe kankan tó kàn jókòó sójú kan, ó tún wá ń sọ fún ẹ pé kí ló dé tó ń crawl. Imagine ìwọ ti make move, ó ti ń try o. We have to allow for growth in our lives. Ibi t'Ọlọ́run fẹ́ kó gbà kọjá kó tó débi tí wàá ti rúgbò lò, nítorí kókò yẹn lè pẹ́. Má kọ́ ọ̀tẹ̀ ẹ̀, o ní ìdá àti gé orí èèyàn. Nǹkan tó bá ní láti learn tó máa jẹ́ knowledge ńlá fún ẹ tí wàá fi máa padà sọ lọ́jọ́ iwájú pé o ní experience, má avoid ẹ̀. Kí ló kan ti Túndé Perry pẹ̀lú oríṣiríṣi táwọn èèyàn lọ ṣe ní umura lọ́dún yìí, lọ́tún lósì tó ń ṣe ibi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń sun ẹkún sọ́lọ́run lójoojúmọ́ lóru pé àwọn fẹ́ lọ bíbí, àwọn náà fẹ́ fojú kan Káàbà. Ẹ ti gẹ̀tẹ̀ ẹni tó lẹ́sìn, ẹ ti gẹ̀tẹ̀ tí kò lọ opportunity àti lọ. Ẹ̀wọ̀n kan táwọn èèyàn lọ ń dánwò ń bẹ̀. Mo á rí oríṣiríṣi comment táwọn èèyàn sọ pé èmi gan tí mo ń fara gbolẹ̀ fọ́lọ́run tí mo ṣe wo eléyìí, ẹwà àwọn tó kàn ṣe bí ọmọ tá ń lọ opportunity àti lọ bíbí. No. When it is time, Ọlọ́run kọ́ máa arrange ẹni wá lọ. Ìgbà tó Ọlọ́run ò fi yẹn pín. O ò tí gẹ̀tẹ̀, Ọlọ́run ò ṣe kí ni, kò fi yẹn pín. When it is time ni arrangement ti wà. Ibi tó ò ní débẹ̀. Ibi tó máa dé, o máa débẹ̀, whether o put in effort tó pọ̀ àbókọ̀ rọra ṣe gbìyànjú díẹ̀. Àṣírí ni jẹ́ k'Ọlọ́run yẹn máa yí ẹ. Allow fún growth nínú life ẹ. Kí ló dé tó ń banú jẹ́ tó bẹ́ẹ̀? Mo fẹ́ ra mọ́tò tí ó ń tint glass ẹ̀ tó ní tinted glass. O tí ní chance, Ọlọ́run ò tí jẹ́ kó ṣẹlẹ̀. Ṣé o mọ̀ bóyá Ọlọ́run fẹ́ kó ṣe fẹsẹ̀ rìn díẹ̀? Nítorí ẹnìkan wà tó gbọ́dọ̀ rí ẹ tàbí tó ní láti rí. Tó bá dẹ̀ ti wà nínú mọ́tò tó wà tinted, ẹnìyẹn ò ní lè rí ẹ. Ìwọ́dẹ̀ ló fẹ́ ṣe ayé ẹnìyẹn láǹfààní. Ètò ti wà, allow growth.
ẹ jẹ́ ká mọ̀ pé Ọlọ́run ní ètò, ó ní arrangement, ó dídí àgbà àǹfà táyé ń ròyìn tó di ọmọ tó ń sọ lásìkò yìí. Òun náà jẹ́ kó máa yé wa pé lánàá yẹn àwọn ò tí ì tó bá kankan o, àwọn kéré gan o, àwọn ò tí ì tó bá iná ayé o. Ọ̀rọ̀ yẹn lọ fà, olóye ló máa mọ̀. Ẹ bá mi subscribe sí Àpọ̀ TV, ẹ bá mi share program, ẹ comment, ẹ dẹ̀ like ẹ̀kọ́ ńlá ni. Ẹ jẹ́ ká allow growth, ẹ jẹ́ ká nígbàgbọ́, ká ní understanding wípé a máa kọ́kọ́ wà níbì kan ká tó débi tá ń lọ. Nítorí ṣe kókó ní ká máa lọ díẹ̀. Bí ò tiẹ̀ tí pọ̀ ká kàn ṣáà máa make move díẹ̀. Má gbàgbé o, má jẹ́ kẹ́ni tó wà stagnant sọ fún ẹ pé kí ló dé tó ń crawl. I love you guys. Ọlọ́run á gbàdúrà.